أنت للعلماء أمن فكن للشيخ محيدين أمنا إلهي أنت للعلماء. ẹ dákun ẹni tí ò bá ní nǹkan kan tó ń ṣe níwájú bíbá ẹ kó dákun kó fi bíbá yìí lẹ̀ kíákíá. فكن للشيخ محيدين فضلا إلهي أنت للعلماء عز فكن للشيخ محيدين عزا إلهي أنت للعلماء فضل فكن للشيخ محيدين فضلا وناده إني عظمة أنشبت أظفارها واستحكم المعضل يا أكرم الخلق على ربه وخير من فيهم به يسأل قد مسني الكرب وكم مرة فرجت كربا بعده يذئل أجل بإذهاب الذي أشتكي وإن توقفت فمن أسأل ولن ترى أعجز مني فما لشدة أقوى ولا أحمل وحيلتي ضاقت وصبري انقضى ولست أدري ما الذي أفعل فأنت باب الله أي نوره أتاه من غيرك لا يدخل صلى عليك الله ما صفأت زهر الروابي نسمة شمال والعالي والأصحاب ما قردت ساجية مولودها مخدل مسلما ما فاح نشر الصباح فضاء منه ند والمندل إلهي وخلاقي وحرزي وموئلي إليك لدى الإعسار واليسر أفزع إلهي تراحلي وفقري وفاقتي لا أنت المناجات الخفية تسمع إلهي أجرني من عذابك إنني أسير ذليل خائف لك أخضع إلهي فلا تقطع رجائي ولا تزغ فؤادي فلي في سيب جودك مطمع إلهي إذا لم تعفو عن غير محسن فما لمسيء بالهوى يتمتع إلهي لئن خيبتني أو طردتني فماذا الذي أرجو وماذا أشفع إلهي لئن عذبتني ألف حجة فحبل رجائي منك لا يتقطع إلهي لئن جلت وجمت خطيئتي
فعفوك عن ذنبي أجل وأوسع. إلهي حليف الحب في الليل سائر يناجي ويدعو والمغفل يهجع. إلهي لئن عذبتني ألف حجة فحبل رجائي منك لا يتقطع. فليتك تحلو والحياة مريرة وليتك ترضى ولا نام قداب. وليت الذي بيني وبينك عامر وبيني وبين العالمين خراب. إذا نلت منك الود إذا صح منك الود إذا صح منك الود إذا نلت منك الود إذا نلت منك الود فلكل هين وكل الذي فوق التراب تراب. صلاة سلاما للنبي محمد أبي القاسم المبعوث من أجل رحمتي. ìfẹ́ tí a ní sí Ọlọ́run àti ìfẹ́ tí a ní sí ànábì tiwa Muhammad tí sì ń bẹ fún wa hubbu salihin torí pé ma aflaha man aflaha illa bi suhbati man aflaha. èèyàn lè fẹ́ràn Ọlọ́run kó fẹ́ràn ànábì kó tara àwọn tọ́lọ̀ ń gbà fún ṣòfò. bẹ́ẹ̀ ni bọ́ọ̀ bá sin lọ́hùn o lè forí jìn ọ́ òun ló ní gbogbo ẹ̀ tó ló sọ bẹ́ẹ̀ ń takfir fa anta lidhaka ahlu. فإن تغفر فأنت لذاك أهل وإن تطرد فمن يرحم سواك. gbogbo tó yẹ ń wọ́n ṣe ṣùgbọ́n Ọlọ́run ò tí ì ní kó wọná ẹ fílẹ̀ pẹ̀lú Ọlọ́run. n tó ṣe hàn lórí ibú là ń bú sí àmàṣepamọ́ rẹ tó dáa. وإن تغفر فأنت لذاك أهل وإن تطرد فمن يرحم سواك. ìgbà tó yìí sọ fọlọ́ ọ̀nà sírí ó ní wà íyẹ́kù yá muhaiminu. وإياك يا مهيمن قد أساك. ó lẹ́ni tí ẹni yóò wọ̀ náà yìí tó bá tiẹ̀ ṣẹ̀ wọ Ọlọ́run lóòótọ́ ẹlẹ́ṣẹ̀ ni. ولم يسجد لمعبود سواك. ẹlẹ́ṣẹ̀ ni kì í ṣe mùṣíríkù. tó ń bá ṣe ọ̀tọ̀ ọlọ́fíìsì náà ṣe bẹ́ẹ̀ kan ní ẹ pọ̀ sí. tí wọ́n gbé ìwọ̀ rẹ fún gi tí wọ́n gbé ìwọ̀ rẹ fún mi àtòkúta ó wá bàdé rẹ̀ pé bàbá foríjì wọ́n lọ ní bọ́sì lọ́ọ̀ foríjì kò lẹ́lòmíì tó ju ọ lọ. إلهي عبدك العاصي أتاك مقرا بالذنوب وقد دعاك.
ó sì fẹ́ràn nábì fá ọlọ́takú sí ráúdọ̀ ní Madina ó kú oríire. Ó lè yege lọ́nà méjèèjì kọ́ tara wọn tó lọ ń gbà fún kọ́ ṣubú níwájú Ọlọ́run. Ọlọ́run máa béèrè pé Ọlọ́run mọ̀ mí ó fẹ́ràn lágbájá ó mọ̀ mí nù sóun ló ṣe rẹ̀ bẹ́ẹ̀. Bàbá ẹ mà ti falẹ̀ ya tó pọ̀ ibi tí sọ̀rọ̀ wá wà nù. Dòní àti ìrí àtọ́lọ̀ ń sọ̀kalẹ̀ sí la ká gbà fún ẹ. Ó lè wá nú ọ̀rẹ́ ntí ìbẹ̀rẹ̀ wá sí. Ó lè wá nú ọ̀rẹ́ ó lè wá nú mọ̀lẹ́bí. Àwọn tó lè jẹ ìmáàmù kó tó kàn mí nílé tiwa wọ́n lé ní 80. 80. Mo dẹ̀ ti jẹ́ ní ìsìn 24 years kan lè kún báyìí. Àwọn ọkọ ìyá bàbá mi wà láyé ńgbà náà. Bàkà sì kù dì sí. Wọ́n fi ọlọ́fà wa pè ẹjọ́ náà lọ́hùn èmi ò sí mbẹ̀ pé yín lè máàmù ẹ lọ bèrè tí bàbá ní ìdíkẹ́ mu wá. Ẹni tí ò lè polówó yín níbi pé ipa ò ní ka yín ẹ lọ sùn. Túláàsì ẹ máa bẹ́nu oríire pé ẹja tẹ̀lé túláàsì ni yóò pa wá tán. Bó ṣe gbà á máa bẹ pé ẹja lọ bó ṣe gbà. Bẹ́ẹ̀ bá lọ tẹ́ ẹ bá padà sí bó ṣe gbà ń tẹ́ ẹ ní òsọ̀nù máa ń lọ́wọ́. Ìyẹn kí mo wá sọ ń bí. Ilahi abduka al-asi ataka. Ó ń dà ní sìn bó ti jẹ́ kọ́ yìí. Bó ṣe gbà fámìlì wa nù. Ó hà dídí Quran sórí ni. Bí táwọn òde ó ti kọjá rẹ̀ PhD holder ni. Tí máa tẹ̀ jẹ́ bàbá rẹ̀ ń kọ́. Tí wọ́n bá ní ẹ máa lo sàtì ń tò lẹ́yìn rẹ̀ ni. Àwọn tó bá di ọjọ́ orí àtìmọ̀ ó lè ké mo jù ń lọ. Sàtífíkẹ́ẹ̀tì ń kọ́ kí lèmi ń wá káàtì fi ní díìfìdí dọ́kítọ̀. Ntọ́lọ́ fẹ́ kó yà ló yà. Wasallimu liqadirin. Bàbá kàyà kan ló bí èmi rẹ̀ mo sì gbà fún. Fima arada wa qada. Fima arada wa qada. Tábà tí àtúndá lómi tí ó ṣe bẹ́ẹ̀ lọ́la Ọlọ́run fi sínú rẹ̀. Ó wọnú tán nù. Ìwọ́n sì wá lọ fẹ́ràn ànábì ọ̀sìn gbogbo ẹ̀ka dàkú gbogbo mọ́dì lọ há lórí tán. N tó sà àwọn tó yẹ tí ànábì ní í ṣe wọ́n náà. Ìwọ́n yin ànábì ọ̀yin ànábì ìgbà yín tó dáa fún. Ìwọ àtàwọn abúlé àbí sáfù kàlẹ́ ẹ̀jọ̀ tó sí. Wasallimu liqadirin. Fima arada wa qada. Fima arada wa qada. Ẹ máa gbọ́ ọ̀rọ̀ bàbá wa ẹ máa gbọ́ lè márùn ẹ máa gbọ́ ọ̀rọ̀ tí wọ́n ń sọ bàbá bẹ́ẹ̀ ti jẹ́ lọ́kọ̀ọ́ kò jẹ́ mọ́ náà fi ṣòfò wọn ò lè sọ dáadáa lómi àná ju gbogbo ayé lọ wọn ò lè sẹ́ni ó sùn lóore rí kódà bẹ́ẹ̀ lo tí nàrẹ́ wọn tó máa bu ọ lẹ́yìn ẹ̀yin tó lọ ní ẹkún bàbá yín ní àṣírí àṣejù wọ̀ bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ ń lè márùn ẹ máa sọ̀rọ̀ alájí àgúnbí adé àwọn àsùnmá bẹ́ẹ̀ ló àsùnmá àwọn tí wọn lówà pẹ̀lú dáàdì wọn nù àwọn òbítíbitì olówó tá a lè kọ̀tàn fàká yọ tiẹ̀ kó mbẹ́ ẹ̀ tí wọ́n sọ pé bàbá yín ṣe kinní kan bẹ́ẹ̀ ṣe gbọ́ lọ́rọ́ bá tó kó kí la máa ń nù tiwọn ó ló jẹ́ mọ́ excel ẹ ti fòdodo ọ̀rọ̀ àwọn àfáà lónìí mi ò ti láàrin àfáà púpọ̀ mọ́ òdodo ni bí mo sọ fún wọn èmi ti jáde jọ àlàmísì tí jimá kọ̀ọ̀la ẹni tí ó kírun ìrìnrìn kí ló ṣe yìí wọ́n káyé òkè nùlù. Wasallimu liqadirin. Fima arada wa qada. Fima arada wa qada. Sheikh Mustapha Zugloool lẹ́ ń sọ bàbá tó bí ẹ ń kọ́ àfà ìyá àfà ní kírun. Allah. Bàbá tó bí àfà ìyá àfà bàbá tó bí ẹ ké kúndí wọ́n ké kúndí wọ́n ké kúdìkúdì
وسلموا لقادر mo mọ̀ wọ́n tilé yányán. فيما أراد وقضى فيما أراد وقضى. ó dà kí láyé kó mi ṣe Yunus baba ní ráúdọ̀ nínú ọgbà Markaz kakúnú bàbá àwọn òyìn pé ni wáyé tí ò jẹ́ pé nìkan ló dáa fún wọn. oríire tó bá ṣèṣì wọnú ọ̀ràn ìkànnà lẹ́ẹ̀mọ̀ rí pé ìkànnà lẹ́ẹ̀mọ̀ gbé bá ti kọjá yẹ orí ẹ̀ náà ni ó ti parẹ́. وسلموا لقادر ẹ jọ ṣé mo lè sọ̀rọ̀. فيما أراد وقضى فيما أراد وقضى. بكى الإسلام mọ́dàmílà máa bàbá mi ti sọ̀rọ̀. من أسف ألامه. mo kí ẹ bá wa ìmáàmù wa ní National Mosque. bàbá kì í. àwọn táwọn tí wọn ní orílẹ̀-èdè ń tò lẹ́yìn wọn kírun. ẹ gbàgbé ẹ àgbọ̀dọ̀ mọ́ àdírẹ́sì yín báwọn bàbá ń tanra wa ló kù. ẹ wá débi tí ẹ dẹ́ nìkan nínú ń bí kí ni ń wò tẹ́ fi jẹ́. agbára téèyàn ò ní tí mo dè èèyàn kò ní náà nù. ọwọ́ fẹ́ dá pílẹ̀nì tó fò dúró ọ̀ sì èrè sí airport ni bẹ́ẹ̀ ni kádàrá ruwárì ọwọ́ ń lé akánẹ́sì kí lọ wò tá a fi débi adé. الله. بكى الإسلام من أسف ألامه. sẹ́rin tá a rí bí lónìí ẹja demonstrate kó kárí ayé ìfẹ́ la fi jòkó ń bì n tí ò jẹ́ ńlá ní àwọn afáàmọ́ wọn wá múra bí abìjà tí a máa lòdì kálukú máa wò bí ẹkùn wọn tún máa dùn ṣe é fẹ́ jà ní. báwa ti rí ìfẹ́ mọ́ láàrin àfáà kò lè sí ìfẹ́ mọ́ láyé. الله. بنى للعلم. gbogbo ń ta kí òye a mọ́ àwọn alára kí àkọọ́lẹ̀ àgbà fúnra wa sígbà fún. bàbá sọ̀rọ̀ nísìn bàbá sọ̀rọ̀ mo sọ̀rọ̀ bàbá ti gbà kí wọ́n máa wé wa pé lágbádá ló máa sọ ju àníjà n tó ba yé àfáàjẹ àti ilé àfáànù àwọn méjì ló ba ilé àfáàjẹ àkọ́kọ́ náà ọmọ kéwú wọ́n yàn wọn kan ní pọ̀sìn bàbá wọn lẹ́ mọ́ kí ló tẹ̀ ń ṣe kídìmọ̀ ẹnìkan tẹ̀ ń kábùkù fẹ́ nìkan ẹ fẹ́ soríire ẹ̀yin tí ẹ bá lé bàbá tí ń jẹ́ ẹ tó bá lé ńlé jẹ́ ẹ̀yin ọmọ tẹ̀ níran ẹ̀yin lẹ́nu wá sọ̀rọ̀ kí ló fẹ́ ṣẹlẹ̀. بكى الإسلام من أسف ألامه. بنى للعلم والآداب قصرا. بنى للعلم والآداب قصرا. ẹjọ ẹ jẹ́ nsọ àárín yẹn kó yé yékéyéké bàbá ń lè márùn mò ń bọ̀ ẹ dákun bá kí ń bá kí bàbá Sàláàtì bàná kí ló wí. بنى للعلم والآداب قصرا. jama ṣé mo lè sọ̀rọ̀. بنى للعلم والآداب قصرا. bàbá wa Zugloool gbàtà wọn kọ́ kọ́lé láyé tẹ́fẹ́ kọ́ mansion láyé ìmọ̀ ní kọ́kọ́ kọ́ fún. الله. ẹ ní sí òfò ẹ já tírìtì àwọn ọmọ akéwù ìtàgùn tó so gbàsàgbè ló ṣe légédé. الله. kí ló dé tó wálé àfa rẹ tó fẹ́ sọ di ilé ẹkún ọwọ́ ń fóònù lẹ́yìn ọ̀rọ̀ yín ni ẹ dálẹ̀ lónìí dákun irú ibi tó fẹ́ bàjẹ́ yìí bó ló wà lágbolé bàbá tiẹ̀. الله. mọ̀nàkà tó bá lágbára kó máa kí ló fẹ́ ṣẹlẹ̀. بكى الإسلام من أسف ألامه. ẹjọ́ gbà tí mo dá yìí tí mo dé yìí ń lọ 24 years báyìí mo sì ti ní mọ́ṣáláṣí ara mi tí mo ti kí jìmọ̀ fọ́dún méje mo ti ń kí jìmọ̀ ní èsì pé over 30 years èyí tí wàá ń kọ́ fàmì náà róńtì ẹ̀ dá mọ́dún àbí kí ló ń jẹ́ ó ní bàbá rẹ̀ ọ̀nkù mi ni bàbá rẹ̀ á máa ń ṣàdúrà kan pé ọlọ́run má jẹ́ lómi ò tún jẹ lójú mi mọ́ nítumọ̀ pé wọ́n kéré sí àwọ̀ lọ sìn á bàbá rẹ̀ àwọn bá mi yín agbádá lóde nǹkan bẹ́ẹ̀ ẹ̀hún bàbá yẹn lọ fura
ẹ bá fẹ́ràn ọmọ kí ó jù ràn yín lọ wọ́n balẹ̀ yín jẹ́. ní nítorí bá mi mo sì mọ yín agbádá báyìí mo mọ bàbá rẹ tí n bá lọ yídìí bàbá rẹ ní kó bàtà mi lọ́wọ́ ló bá ní sọ́dọ̀ fún wa bíi prof ń bọ̀ mo nítorí kíni bí ṣe ń bọ̀ yín agbádá wọn rínú rẹ̀ yóò pa ọ́ mo ní yẹ sà ó náà sì dàgbà díẹ̀ mo ní sẹ́ mo rínú ẹ̀yìn tẹ̀ wáyé ṣé mo fọ̀ bẹ́ẹ̀ là fún tí ẹ bá ràn mí jẹ́ ìrántí ẹ fi ń tọrọ ọ̀ràn báyìí kí ìrántí ń rí tí n bá kọ́sẹ̀ yín orí ibùtẹ̀ sí ìran yín lẹ́fẹ̀ẹ́ mú ònú ìrántí wa wọ́n kó ọmọ kí wá bíbí àwòkù lẹ́lòmíì kò yẹ kí tẹ́tí sí kí náà ń jẹ́ lé bàbá tiẹ̀. ṣé mo lè sọ̀rọ̀. Bakali Islamu min asafin alama. ẹ wọ́n tí bàbá ti lọ ẹ wá ń sẹ́yìn wọn ẹ ń tún tíra tẹ̀ bàbá ẹlòmíì ò tí ì kú tó ti kú ẹ fi wé bàbá tí tó ló kọ. bàbá tọ́lọ̀ nǹkan kọ tiẹ̀ sára àpáta tí ò lè parẹ́. Allah. ẹ fi wọn tọ́lọ̀ nǹkan tiẹ̀ sára omi tó ti parẹ́ kí wọ́n tó kú. sókè sàwọn náà mo fẹ́ máa rí àmọ̀ ìyá dáadáa. Bana lil ilmi. dúró lẹ́yìn rẹ̀ bá nù ti dá báwọn. Wal adabi qasra. níbi tí ilé àfa àti kọ́kọ́ máa gun láàrin ọmọ kéwú. màmá ẹ̀ jókòó. Bana ogun mo tọ́lá bá. lil ilmi. àwa la jẹ́ yín ní gbèsè. Wal adabi qasra. ẹ̀yin tí ẹ bá bàbá rìnrìn àjò. Salamu. tí ẹ bá rìnrìn àjò. Ala man a'taka ilma ma tuqa. tó yẹ pé ẹ bá bàbá rìnrìn àjò. Wa ṣe ń dáná fún ọmọ kí wọn ò kú mọ́ yín lọ́wọ́. rafaka rahamanu bil fadli wan nada. ẹlọ́kẹ̀jẹ̀ máa kí àwọn àfa mi ńláńlá mo fẹ́ kí ẹ. wasawaka khaliqan wastafaka khaliqatan. gbogbo ẹgbẹ́ mi tá à ń wọ yúnífọ̀mù ẹ̀ ní náà. ẹ dá mi lóhùn. Naam. àwọn tá a ti kéwòn bì rẹ̀ ní náà. ẹ má kó sí ẹ láàrin mọ́. bẹ́ẹ̀ bá kó sí ẹ láàrin ẹ ti gbàwẹ̀ ẹ lọ jẹ sàárì ẹ lọ gbàwẹ̀ tẹ bá délé. ẹ dákẹ́ ọmọ àfa méjì ràn ọsẹ pọ̀ lẹ́ẹ̀kan náà ó lè ṣẹlẹ̀ sẹ́fẹ̀ nǹkan ni méjì ràn ọsẹ pọ̀ lẹ́ẹ̀kan náà ó lè ṣẹlẹ̀ ìkẹ́tì kọ́kọ́ rán ọwọ́ àdọ̀ kan ìkejì tó wá pè ọ́ wá ní àyín ọ̀bọ̀kọ̀ padà ẹ dákun bàbá báyìí ló ràn mí ń sẹ́ ọwọ́ àmà lọ kì í ṣe wọ́n ràn mí sẹ́ ń bọ̀ náà yóò rò pé ẹni tó ràn lórí kọ́ mọ̀ jíṣẹ́ fún ẹ̀yin sọ ma àgbàlagbà ẹ̀ bóde níbi tó dáa. tó ń fẹ́ tírìtì lónìí lọ́rọ̀ tí ó sọ yìí. ẹ̀ẹ̀kejì àwọn ẹni nǹkan àmọ́ pé kò pọ̀ láyé oríire tá a ṣe àmọ́ pé wọ́n ọ̀la kórì pẹ̀tẹ́sì náà bí yín sí ẹ̀bẹ̀rẹ̀ lábẹ́ igi kíyà ó jẹ́ ń jù. ẹ̀yin tẹ́ lọ skul tó wọ́n ńdọ́tọ́ mo lò sí sẹ̀sìn bàbá yín kó iná skul olówó ńlá bíi ti 20 million per quarter ṣe per term wọ́n ń run owó lé lórí kí wọ́n bá ṣerú ayé ilé kí ó bá wọn ò fowó yín jayé tán kẹgbẹ́ láti pìlẹ̀ tán ti gbé. jama òbí ẹni ṣe é kù kó dìbànújẹ́ àmọ́ bomi rin tó fi kalẹ̀ ní n tẹ́ fi yàtọ̀ ní pé ẹ gbé láti pìlẹ̀ ẹ lọ sí báyìí pure water báyìí àsálà báyìí sóbò robo ẹ sẹ́rí ẹ lọ street kankan ní sọlẹ́ aláàmú àmà ẹ jìyà. baba ṣé mo ń communicate wọ́n ti réèkì ẹ̀tẹ́kẹ́ tó dé wọ́n kó yà kó ńlẹ̀ ẹ̀yin kàn dé wọ́n kàn sì wá yín láti kékeré ti ní kádìm tí wọ́n ṣe bá ń bomi sọ́kọ̀ wọ́n bá ń pọ́n mi ẹ̀ lọ bẹni tó gbé láti ìpìlẹ̀ kó tó dáa fún yóò ti dọjọ́ alẹ́. ṣé mo lè sọ̀rọ̀. Salamun
alama atọ́ka ilima máa tóka. ọ̀sẹ̀ tí àjàṣẹ́ kúndọ̀ ló ti lọ sí wáàsí. ó wá dé wá bá mi ńlẹ̀ torí mo ti yọ̀dá bí wọ́n ṣe wà. bẹ́ẹ̀ bá kàn tẹ̀lé a bọ́lọ̀ ti kọ́ ni ẹ ti dá dúró ìgbà tí ní mọ́ṣáláṣí jímọ̀ èyí tí ń jáná sí lọ́wọ́ yìí ọdún tí wọ́n ti dì mọ́mọ́ Ọ̀fà ló ti mú fásírù Ọ̀fà òní ń ṣe tafsir lọ́fà dòní ní Central Mosque dòní mo sọ fún un. Salamun. wọ́n sì ní kí ló dé bọ́lá ẹni tí ò bá lè dání là á fi rólé. bẹ́ẹ̀ ni bàbá lọ́wọ́ ẹni tó kèmẹ́kẹ́ káì tí ó sinmi ó wá burúkú jù ẹ̀yin tẹ́ ẹ̀ ní àdírẹ́sì tẹ́ wá ní Zuglul ẹ wá fẹ́ bàbẹ̀ jẹ́ síbẹ̀ ti faná nù kẹ́tọ́ gbedele yóò kú ká bẹ̀rẹ̀ ọ̀rọ̀. Salamun alaman atọ́ka ilima máa tóka. àwọn là nígbà kó lórí igbó penetrate wa inú mi dùn pé mo wá bí lónìí kí lẹ ń jà fún ẹ̀ ń jẹ́ bí sínú oríire tó yẹ kẹ́ máa rò pé ìran wa gbogbo ìran mà kó rí báyìí ọdún tí bàbá yín ti kọ́lé bàbá ẹlòmíì ò ní rí búlọ́ọ̀kù mọ́lẹ̀ tí ì kú. àfà ṣé Zuglul tí a bá wọ aṣọ níjọ́ ẹ mọ̀ pé kò sí lórí igbá ni ní ìmúra ní yáàyì àwọn tí wọn ò lo ìmọ̀ pẹ̀lú dáadáa. Allah. ọmọ kí ó sì sọ̀rọ̀ hàní àbúrò mi hàní àbúrò mi bá a ti bóde ẹ̀ẹ́dẹ̀ kan láti bóde àwọn á ní ìmọ̀mù àbúrò rẹ̀ fẹ́ pa wọn kàn pé ní wáńbí tí wọ́n fẹ́ súpò lè mọ̀mù náà lọ́ọ́ fẹ́ pa mí kò sí ìjà mọ́nù n gbọ́dọ̀ gbé sínú ẹ má jẹun jẹ́ gbinra yín sínú gbogbo ọ̀ràn kó jọ ọ̀ràn yín fa ìran àwọn míì òsì onítẹ̀mbẹ́ tí wọ́n kú fa. èmi kẹgbẹ́ ìwọ tí ìrìn rẹ̀ ò bá ti tó tèmi ọ̀dẹ sọ̀rọ̀ kí n dán ọ lóhùn tọ́rọ̀ tí ìmọ̀ ìran ńlá nù èmi lẹ́ẹ̀ jà sí ní ìrántí ẹ̀ ní tó lè bọ́ọ̀lù ẹ̀ tẹ̀pẹ̀lẹ́ pẹ́ fẹ́ mú nǹkan ìran tó bá dáa náà máa ṣàdìgbà mẹ́jọ débi kékeré máa kú dànù division of labour ni mọ̀ wà mọ́ yá kálukú ẹ̀ máa pín yẹn ohun tó wà nílẹ̀ tó já. وشرفك الرحمن بالحلم والندى. mo kí professor àwọn Abuja rè ẹ rojú Abuja ní ẹrí. وسواك خلقا واصطفاك خليقة. wọ́n lọ́dọ̀ alájí àgbà bẹ́ẹ̀ ni مع الناس بالآداب قد صرت مقتدى. inú mi dùn lẹ́nu púpọ̀. alhamdulillah. gbogbo gbèsè lálẹ́ sàn àlẹ́ sẹ́tì bàbá wa tán. bá ń ké fún wa. ودين الناس يوما سوف يقضى. gbèsè tó jẹ ọ̀sán. ودين أبيك gbèsè bàbá rẹ̀. لن تقوى عليه. kí ló rí àkọ́kọ́ tí bàbá wa ṣe wọ́n bá fẹ́ ìyá wa. wọn jẹ́ ó di aṣẹ́wó kó máa ṣe bí wèrè. ìmọ̀rírì òbí ni tá à ń ṣe. ẹ máa fẹ́ lójú ẹni tí ò serious ẹ pè é sí ẹ fi jẹ chairman náà tí ó máa pè yẹ ká àgbèsọ́dọ̀ rẹ àyàn olólórí ẹ sọ̀kalẹ̀ fúnra yín nígbà tí wàá ń mọ kíjí mọ ìkan bẹ lágboolé wa tí o pé mú dání ọlá pé ń ṣe wá sí lálẹ́ yóò máa ṣe kí n tó dé mo ti lo ìmọ̀mù mẹ́rin gbó lágboolé wa nígbà mo ti jẹ mo wá yan tagboolé division of labour tẹ́lẹ̀ bí mo ṣe bá gbogbo ìmọ̀mù àgbo ìjímọ̀ ní máa kí tagboolé wọ́n á rí páyé ti fẹ́ jú tọ́ba wa máa yẹ̀mí rẹ̀ ò ní gùn jalè hàn lọ́wọ́ wọn ní ká gbolé ó fún mi wọn fún mi lẹ́nìkan ó dàgbà ó lọ ẹ̀kejì lọ ẹ̀kẹta lọ ẹ̀kẹ wọn á ní ẹ fún mi lọ́mọdé tí ó kírun sí mi náà láti má dàgbà wọn á lọ mú nú ọmọ tí mo bí nú ẹ̀gbọ́n tí wọn ní mo ní máa kí lọ wọn á máa tò lẹ́yìn rẹ̀. náà ìbí rẹ ni bí mo sì bá ti travel òní ó kírun fún mi tá a fi dọ́fà bá
mọ̀ ń kírun lẹ́yìn wọn ni sọ wá ní kan mọ́mọ́ mi ní bàbá kò ní kan gba bàbá kúrò lára mi wọ́n bí bàbá mọ́ mi ní ṣùgbọ́n mi náà ti pè é ní nǹkan ìgbà tá a jọ ń jẹun àní roku síra wa ẹ̀mí wo lè jọ gùn ẹ̀ tẹ́ bá ti jalè lọ ìwọ tó fẹ́ travel tí wọ́n kí ọ nílé yín má wulẹ̀ pé ó dàbọ̀ mọ́ ọmọ kìíní ọ̀fíwájú ọmọ kejì ọgbẹ́ sẹ́yìn èyí tí òkè ọfọmọ rẹ sẹ́gbẹ̀ ọ̀là ń lọ o yóò ní olóòjì ẹdẹ láyọ̀ tọ́lá ọmọ rẹ ti wà nù ọkọ̀ ẹ̀jọ̀ kú dànù ni. wasawwaka khaliqan wastafaka khaliqatan ma'an nasi bil adabi qad sirta muqtada. gbogbo onísìn ọ̀kan náà ni a ẹ̀gbọ́n ìyá wa ló yàtọ̀ bákan náà ni a ṣé ìyá tiẹ̀ náà sùn nísìn olóòjì ọdẹ láyọ̀ wọ́n jọ wà lọ́nà èkó bí ṣe ń kúrú sí ẹ kánú gbogbo ìyàwó wọn náà nísùn nísìn àjọkóra wọn kọnu kó ló ẹ máa bọ̀ kí n má kọ bí mi èkejì káàbọ̀ ètò tó tún tẹ̀lé kó drive ìkẹta kó máa kówó lójú agbo ọba àmọ́ dé mọ́ wọn ò jàlùbáríkà rẹ̀ wọn ò níbẹ̀ náà kọ́ dé gbogbo ẹ̀ tí ẹ bá ní lárí bí ẹ kóran sára gbogbo ẹ̀ kí wọ́n pa ọ́ àwọn ni wọ́n sunkún bí tí wọ́n àti rírú ẹ̀ kí wọ́n sọ fún wa. sawwaka khaliqan. mo kí bàbá wọn lè márùn. adamallahu hayata sheikh. ẹ mọ ṣe rí ẹ tẹ bá rí báyìí èèbó tí gẹ́ẹ̀tì kìíní ni tẹ bá dàgbàrà wà tẹ́lẹ̀ 150 kò yẹ kó máa ṣí á pẹ̀lú ọpọlọ. kò yẹ kó kàn wu ẹnìkan tó fẹ́ ṣe bákan tí o ti fẹ́ wúlò dáadáa kó kàn kóró ọpọlọ sí kó sì change wá lójú ẹsẹ̀. sawwaka khaliqan wastafaka khaliqatan. ẹ bá dé lu ìbọn ẹni mo challenge wọn bèbí tí wọn kù sínú wọn ti jẹ́ èèyàn máa kú tọpọlọ ọpọlọ kan bẹ́ẹ̀ tí ò yẹ kó gbé wọ sàárè kò wúlò lọ́rùn ayé ló ti wúlò. kápẹ́ ní eré ọpọlọ Sheikh Mustapha Zugloool wọn kó sí ara ẹnìkan ni yóò sì máa sáré yípo èkó yìí. ma'an nasi bil adabi qad sirta muqtada. bó lọ wí. salati wa taslimi wa zika tahiyati. mo kí alájọ Ahmad bó lọ wí. alali Mustafa ali. Salahuddin. Mukhtar. Shehu wa Ridwanullah Sanusi. Al-Mudir mo kí wọn. Khairil bariyati. Dr. Ishaq Sanusi. mo kí wọn. Ya man turiduna li jazajina. Bàbá náà ló bí ẹ. Sallu ala man. Ṣé o Faisal? Faisal. Mo kí n púpọ̀. Birrashadi atana. Àtọmọbìnrin wa. Ya Zubaida mo kí wọn. Ṣé o mọ̀ ń ta ọ̀? Salamun. Abimbade. Alali adabili muntaqa. Kí n tó kí mo kí bàbá. Kọ́rin àwọn àfáà lónìí ẹni náà. Gbogbo tá à ń bá ká ní kíkọ́ mo kàwé kó lè bá rówó kó jẹ́ abalẹ̀. Àtàrà akéwòrán ní wẹ́nsẹ̀ ni. Kápẹ́ lẹ́yìn kéwòkẹ́ tó lọ bí tẹ́ lọ ni ẹ̀ dìrún wálé ni. Àti iye títà rà. Bàbá yín ṣeun. Al-asilu ya'mal bi asli. Masha Allah. Ìpìlẹ̀ ní dá ilé àmú. Discipline pọ̀. Akí bàbá tó sọ yín dàbá yìí kẹ́ tó lọ. Allah. Idha taba asilu limari Ọmọ tabat. tí a fẹ́ kàwé. Ó ní. Bí mo ṣe kéré mọ́ lọ́jọ́ orí mo ti mọ tó ti parí masters yẹn. Ìdán ti lọ Morocco lọ káàkiri ayé. Ó wà nínú ó sì wà lójú àgbẹ̀ àmọ́ ìní fi hàn yín. Èyí dọ́mọ̀ mi mọ̀. Mo ní ó káàkiri ayé lọ ọkọ lè mọ ìyá tí mo jẹ. Bẹ́ẹ̀ mi náà tún wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Tá a bá gbìyìn sí ọlá tó bá dé ṣé kó máa pe yà kó máa sinmi lábàá nípa kọ́.
bàbá Sàláàtì ládùúrú yàtí mo jẹ lórí kéwì gbogbo àfáà tí òjò ọmọ rẹ ó kéwì ọsùn àpò ìyàkọ́ Allah. ọmọ rẹ lè ra mọ́tò ó lè kọ́lé àmọ́ ló kọ àwọn àfáà láàrin wọn ọ̀ ní okọ̀ ọmọláyé. ìmọ̀ sì jẹ́ ntàn yìí o ọmọ kí ó ti sẹ́yìn kéré o ọmọ rẹ ni ọsùn jiná dáadáa o tọba rò kó ń wà bọ̀ nukun wá kí n kú ọ̀fọ̀ wọn ìpé ju dọ́tí nǹkan bá dáa o. lọ́mọ kí ó tó fẹ́ kọjá family house àfáà rẹ̀ yóò sì sí ìjọkọ̀ báyìí kẹ́hìn bá a rí lẹ́ni tí ò sí láyé mọ́ tẹ́lẹ̀ mú kẹ́hìn dókítà wa méjèèjì ńláńlá ẹ̀ ní sí òfò. وطابت له الأوقات والأيام. mo kíyà wa mo tọ́laba wáàsí mi ò jágùn àwọn àgbàlagbà ti ṣe wáàsí kẹ́ mo sì ti bu méjì sọ́nbẹ́ ẹ̀yin ọmọ akébówó yẹn máa pàtàn sílẹ̀ àfáà yín aljazā'u min jinsil 'amal ẹ̀ ń bọ̀ àgbẹ̀sán kọ́ láyà kọ́ lọ́wájú ọmọ kéwò ọmọ àfáà rẹ̀ kan wọ́n sì lọ sọ̀rọ̀ ẹ̀gbọ́n wọn náà tó wá bò wá ronú pé blood is thicker than water water ní bọ́ sọ̀rọ̀ blood ló fẹ́ bàjẹ́ yìí èló gan ni à ń tomi nínú ẹ̀jẹ̀ lọ́sibítà omi ń sọ plọ́ọ̀sì kò ní gúrùpù ẹ̀jẹ̀ ní gúrùpù wọ́n wá ẹ̀jẹ̀ mi wọ́n máa rì omi wá dé ó fẹ́ bá tẹ̀yìn ẹ̀jẹ̀ jẹ́ ẹ̀ wá ń tẹ́tí sọmọ tí ò níran ọmọ ta ní ń bọ̀ bàbá Sàláàtì àwọn tí wọn ò jẹ́kù fún báńkì ọ̀rọ̀ lórí ìran pé ìran mi ò bá máa bù mí jẹ ìran mi náà nìyẹn. بلادي وإن ظنوا علي عزيزة وقومي وإن جاروا علي كرام. bàbá Salman kódà kí fámìlì mi kọ́ máa bù mí jẹ aláyẹ kiram ẹni àpọ́nlé sì ni ọ́ bàbá níjọ ṣe ni wọn níjọ bíà. لا يستوي في الحكم عبدان واصل وعبد لأرحام القرابة قاطع. ókè àlùfáà wa ṣíìs láti ìlú Ọ̀fà Abdulgani ẹnì ẹ̀rọ orí ilé kan nílé wa mo kí ọba ní ojúde lọ́fà بلادي mo fi kí sọ́sà kọ́fí wọ́n pẹ̀lẹ́ ti bàbá wọn. وإن ظنوا علي عزيزة. mọ́tò lọ bẹ̀ mọ́ wọn ti gbọ́ yé. نعم. láti sin ilé abẹ́nìkan bá dé tó lẹ́nìkan bú ẹnìkan lẹ́yìn èmi ló lè bú ṣé kò sábù bàbá tiẹ̀ bàbá rẹ ni ó bù tọ́ sọ̀rọ̀ jẹ́ ó bú mi ìtàkùn tó so gbàsàgbè ló ṣe légédé ẹrù pa ayé máa lájà ni mo ti kọ́ yín tipẹ́ ayé yìí lájà àwọn tágbàdo tí wọ́n ti jóná wọ́n sún tẹlomi ìdè rú ni. mo kàn lọ ọbẹ̀ yẹn kí n fi kí wa pé kẹ́lẹ́ mọ yìí náà tí wọ́n ti bí àyè gbàmọ̀jẹ̀ lè má má fà kẹ́tọ́ gbọ́ àrí fámìlì tí ń lọ dúró lé lọ́tẹ̀ wọ́n jọ máa ka òkú lọ́ọ̀kan èmi ò wá lè lẹ̀kọ̀ bàbá mo sì ní òkú yéé wọn ò dì mí láàbọ̀ àtọ̀ ṣùgbọ́n àárín tí mo ń wò yẹn mo ń rí ẹ̀jẹ̀ mi ọlọ́run tó bẹ́ẹ̀ ẹjọ́ àbọ̀wò ní jẹ́ fún ọ kí mo fọ ara mi ṣe báyìí àwọn èèyàn wá di ọlá pé mo níran láàrin wọn kàn jẹ lọ ni. bàbá ṣé mo lè sọ̀rọ̀ kan fún yín ẹ̀fọn tó bá bà léèyàn lápá lè pa àbí nítan èyí tó bá bà síbi kẹta tán ọ̀ lè pa o mo ń tàkọ́ tẹ̀ ń gbọ́ tọba lọ́ọ́ pa ọ̀ fọ́ lábẹ́ orí bí gọ sínú. وقومي وإن جاروا علي كرام. alhamdulilayi ladi amara ahlali ilmi bilfarah
ọba tó pa àwọn onímọ̀ láṣẹ pé ẹ máa dunnú bí dhalika falyafrahu wa khayru mimma yajma'un. òun ló pa wá láṣẹ pé àwa la ní dùnnú ẹni mímọ̀ ló ní dùnnú. ẹ gbọ́ ẹ dá mi lóhùn mọ́ ni. Naam. nígbà tó ṣe pé al-ilmu ashrafu ma fil insani gbogbo tẹ̀dá máa ní ìmọ̀ ló ga jù ń bẹ̀. kódà ìmọ̀ tẹ́ ẹ rí yẹn ó ní kí ni fadluhu wa quwwatuhu wa sharafuhu iyì ọmọ èèyàn àtagbára rẹ̀ innama huwa fil ilmi. bàbá gọ́fúnà tó mọ̀ búkọ̀ àpẹẹrẹ pẹ̀lú ìtànìjí sọ̀rọ̀ wà lórí atẹ́gùn tàbárí kọ́ọ̀lù àwọn tó tó wọn pé bàbá kí ló fẹ́ ṣé máa bọ̀ ni àwọn tó ń gbọ́ pé ń bọ̀ tí wọ́n gbọ́dọ̀ sùn torí tí wọ́n bá dáràn bìkan náà ti tàn ṣe lọ wá lọ ìwọ àfa ọwọ́ lọ jẹ mọ́mọ́ àwọn olóṣèlú ní wọ́ọ̀dù ọwọ́ ń ṣàdúrà bẹ̀rẹ̀ ìwọ tó yẹ kó lọ pa owó kó wá kó fún ọkọ mọ̀ náà. agbára tí ń bẹ fún ọmọ ẹ̀dá ìmọ̀ ni kíní kan bẹ lẹ́kọ̀ọ́ yìí tí mo ṣe rí èmi ò mọ̀ pé wọ́n yí gba ọ̀nà kan dáadáa kọ̀ ọ̀nà kàn pariwo àṣẹ lágége ńjọ́ náà ni fíàm ní ẹ bá ń rọjà náà àwọn ń wò mí báyìí ẹnìkan wọn pe ẹ̀rí náà ìmọ̀ mọ́ fà bá ti àjẹ́ onísọ́rí sà dégò bí ẹ mú dókítà ó dáràn ìmọ̀ tó sọ adi àléèbá ìmọ̀ tó sọ adẹni yìí bí káde airport bàbá kátó ní nọ́mbà 50 àwọn ará nìkan tí ó kú níwájú fún wa. àwọn dúró bí ní ẹdúró sí. agbo ni bàbá wa Sheikh Mustapha Zugloool not one the number 1. Al-ilmu yagirisu kulla fadilin fajtahid. gbogbo tí ń jẹ́ ọlá tó fẹ́ tírìtì nìyẹn ìmọ̀ lónìí bàbá ń tẹ́ ní káwa ọmọ yìí ká fi ìmọ̀ ṣe láyé ẹ̀jẹ̀ tó sọ mí fún yín káì fóònù ta nìyẹn mo débì kan ní Àbújá tẹ́tẹ́ bá yí báyìí ọ̀nà tó wà láàrin tẹ́ bá yí níbi kílókò àárín yẹn náà president kan ló lè rìn àti ẹtọ́ máa bá rìn àbúrò mi kan wá wà mí because àbúrò mi ni máa wà mí wọ́n sì ní kí ló dé wọ́n ó béèrè mi lọ́wọ́ rẹ̀ ńlé mo lọ dẹ̀gbọ́n rẹ̀ sí kò tó kó gbọ́kọ̀ délé kí wọ́n má rí mi ó sì àgbákò lọ ara lé kò sì ní mu tí ó mọ̀ pé ẹni tó ń wà náà ìdùnnú ni nínú àwọn gbogbo yẹn lè gbọ́kọ̀ fábúrò yín kí ni ó ṣe wọ́n ti purọ́ fún ọ pé kò ní jẹ́ mi rìn ogun ara àta ni ó pa yóò kàn fi kọ́kọ́rọ́ sẹ́nu mọ́tò níbẹ̀ ni ó gbà lọ mo lẹ́ tírèsì ẹ̀ sí ìrántí ẹ̀fínú tán ra yín ló bá wà mí mo ní Taofik má yí báyìí o mo ní mọ́tò òdùn bí yìí o ló bá yà fìhàn àmì kan dín ní wọ́n ní yẹs wọ́n ní kí á bọ́ǹbù bíi tóra àti wíná wà ní ọlọ́mọdé ajẹni tí a ń wà ìgbà ni kíní yẹn le kíní ọ̀dọ́ yín yẹn. Al-ilmu yagirisu kulla fadilin fajtahid. wọ́n ti yàwó ní náà ń gbó bí ajá tóbi tí a fi hàn sọ́kùn ìgbọ̀n gbọ́dọ̀ ṣẹlẹ̀ nu wọ́n lọ platform bẹ̀ fún president mo ní ẹ̀wù mo ní sẹ́ mo lè kọ́ náà kí n kọ́ àwọn ní fóònù kó sí àtẹ̀mí mọ́tò ló dáràn máa fi fóònù sí etí mo ní gbà wọ́n fẹ́ bọ́ ọ sọ̀rọ̀ tán ó kà bẹ́ẹ̀ rí ni kí ló jẹ́ ń lè pe ọ́fíìsì yẹn ìmánì Allah. torí àwọn tí ayé ń sọ fún pé nǹkan ní ó lẹ́ni tí wọ́n ní jẹ́ ó sún lóru pé nǹkan fẹ́ ṣẹlẹ̀ sáwà náà. tòkè tá à ń fà báyìí sùn ayé wọn sì sùn bí jẹun wa. ipò tí bàbá dénú tí wọ́n lò. Al-ilmu yagirisu. ọ̀dà tí mo bá tóbi Yusufu
ẹ gbọ́ bi husni wajihi ẹ gbọ́ wa kamali suratihi Allah. bó ṣe dáa tó wọ jamali bó ṣe dáa tó ṣebí náà fi tì mẹ́wọ̀n njọ́tọ̀ bó tì mẹ́wọ̀n sí òdìgbò lẹ́wà sí òdìgbò dúró dáa kò lè rí yẹn àmọ́ njọ́ tó wá rọ́ àlá ìmọ̀ wa ni wọ́n mú jáde ẹ̀ tí wọ́n ti mọ́lé pẹ̀lú ẹwà tí wọ́n ti mọ́lé pẹ̀lú kó dúró dáa tí ìyàwó bá lóò bá ṣe gbogbo tí ó bá ṣe tó ti gbogbo ẹ̀ náà fi tì mọ́lé wọ́n fi ẹwà tìyàn mọ́lé wọ́n fi gbogbo kan ìmọ̀ ni wọ́n fi túyàn lẹ̀. Kulla fadilin fajtahid. ẹ tẹ wá ń bí ẹja gbìyànjú mo ti sọ ti fámìlì wa ẹ bá nìkan bá ti débi wèrè ń sìn ok ṣé tó fẹ́ sọnù ẹ ló má bọ̀ sọ tó lọ sọ kò ní sọ mí bó o ní ṣe gbé fámìlì mi sínú bàbá àwọn tí ẹ lè jù mí lọ lọ́la ọ̀nà tí yẹn bá dẹ́rù ni ọmọ rẹ ní òfẹsẹ̀ gún lọ́la àfi kí n kún ọ la mo ti ń kún ọ kábàáyé ti lé ní 35 years ẹ̀rí kan náà lè mọ rí lẹ́yìn mi wọ́n ní pa mo ní ìdè pààrọ̀ wọn ń wá kí n pààrọ̀ wọn ẹ fi hàn lẹ̀ bá wọn níjọ́ tí n tí ì ní mọ́tò tá à ń gun ọkọ̀ jági ní ti ń kún ọ ká mo bí ṣe ń dín ẹ ká nù gbogbo wọn ti lọ́kọ̀ rẹ̀ gẹ́gẹ́ ní ìsìn àti lówó gbogbo ẹ̀ síbẹ̀ wọn ò tún á kú lẹ́yìn mi nítorí kíni wọn ò fìyà jẹ wọn ọ̀ràn tó lè bá dá ọmọ ní òsì àgbákò rẹ̀ èmi ju àwọn lọ àwọn ju ọmọ tèmi lọ. Allah yafutaka. ọkàn sáyé rádaràda ẹ̀ ń dàrin ní ìrànrú wọ́n lọ ń rìkọ́dù rẹ̀ gbọ́n ọ̀n lọ play rẹ̀ fábúrò àbúrò náà wàá fẹ́ gbọ́ kò ní fọ́ ọ létí ọ̀ play ọ̀rọ̀ bọ̀ dáhùn fún mi kò ní dà fún ọ irú wa wo ní bí nínú àwọn bá tiẹ̀ ọmọ kéwù sẹ́ kó rìkọ́dù ọ̀rẹ́ kò ní gbé bá bí ìwà lè kàn ní kò ní dà fún ọ ọwọ́ àtẹ̀tí gbọ́ wọ́n búyàn lẹ́yìn wọ́n búyàn àwa náà ń búyàn ìwọ tí wọ́n bú lẹ́yìn tó bá dùn ọ́ pé ọlọ́run pọ̀ búyàn lẹ́yìn rí yóò dá fún ọ jẹ. Allah yafutaka fadlu dhaka lima gorisi. ẹ gbọ́ nígbà tó wá rán àlá kọ̀dámà Allahu wa makanahu. Allah. ọlọ́run á fún ní ó wá tiwájú kọ́kọ́ jẹ́ minister for agriculture from there ó dọba ó di gbogbo ẹ̀ ìmọ̀ yìí là lò ìmọ̀ táyé tó rẹ̀ tẹríba fún wa àtọ́jú màmá. Bunayya ashtagil bil ilmi. rárá kí ẹsẹ̀ kan yókù kí. Wa alam bi anna al ilma laysa yanaluhu. bàbá n tẹ̀mí gbìyànjú láyé mi nù gbogbo ajá náà sì mi mo kọ́ ọ ní kéwù tó bá ti pò ń lo kọ́ wa ń lé mo níwà kókó ẹsẹ̀ kan. Wa alam bi anna al ilma laysa yanaluhu. Man ọwọ́ àlọ́ rẹ́ǹtì ajá náà sì yóò dì sóò rẹ́ńjọ́ kẹ́ alẹ́ ẹ̀kọ́ alẹ́lẹ́yìn mi lẹ́nu àmọ́ ké orí tí ló pé tajá náà sì ò pé yóò kàn yà lọ́bọ̀ mí yóò dojú tì ọ́ ẹ try kẹ́ train àwọn èèyàn. wa alam bi anna al ilma mo sọ ma kó ku ẹsẹ̀ kan. laysa yanaluhu. ìmọ̀ tẹ́ ẹ rí o èyàn wá lè rí o. Man yahamuhu fi matami aw malbasi. ẹ tó bá ṣe pé ẹ ti ń torí ẹ wá mọ̀ ni kò rí nǹkan jẹ àbí kò rí nǹkan wọ̀ ọkọ̀ da jíjẹ wíwọ̀ ọ̀ dànù tọ́ba débi tó ń lọ tán jíjẹ ó máa wá ọ wíwọ̀ ó máa wá ọ lílo ó máa wá ọ ẹ dákun wọn náà ń pọ kọ̀ọ̀kan ní G-Wagon njọ́ tí ń wá ọ̀gbòrò Ọ̀fà bí eré ni ọkọ̀ kan G-Wagon ọkọ̀ kan ní president ń lò ìwé ni ò sí lágbàlá mi. àwọn wàá daṣọ bò ó làwọn fi ń kúrúsì ayé káàkiri ń tíya inú gbótẹ́rù pọ́kọ̀ lè wàá gbé fúrúrú torí yóò sèmí àwọn báyìí kó rí nípìnlẹ̀ kí ni òjò sí màmá lónìí tàbí àtàfà yín ń lò lọ́wọ́ 150,000 ọmọ kí wọ́n fẹ́ lò ó wọn ní ó ti rówó ra tíra ẹ̀kẹ́ nkẹ́ òní kò sí tíra mọ́ ẹ̀ ló ti rìsáàjì mọ́ torí bẹ́ẹ̀ni tẹ́ ẹ fi ń sùn ẹ̀ ní jílòrú tún lè mọ́ orí yóò máa kú sí ni fọ́ọ̀mù ńlá lẹ̀ fi ń sùn
tẹ́ bá yí lọ báyìí ká tó padà wọ́n pàṣùbà. àgọ́ àfa lọ fẹ́ rà ọmọ sábà Zuglul sọ bẹ́ẹ̀ dùn mọ́ mi táwa làwọn kí n máa lọ wọ́n ní bàbá ẹ̀gbọ́ yíwù ń kírun lè bá àtìlà àrùbá àtìlà mo ti wá bẹ̀rẹ̀ báwọn wọ́n èètì gbogbo ìbàjẹ́ pàlàpàlà ń lè fi lè gbọ́n pé wọ́n ti mú rí wọn lọ gbà lálàgbọ̀n. àwọn táwọn sáfà lónìí ní náà ẹja kú òǹdí pé bàráwò àyàn wọ́n fi pàlàpàlà kún kéwú wọ́n mú ọ̀sìn níbọ̀ bàbá gbogbo ala free láti sọ níta sọ ẹ̀ àfa mi ò lè sọ ọmọ kéwú ti lọ gbà á lẹ̀ wọ́n búrí èèyàn lọ́wọ́ rẹ̀ ẹ̀sán yẹn lẹ́ẹ̀ni ṣe bẹ́ẹ̀ mọ́ àníwá gbà yín lẹ̀ mọ́ o ṣé ìṣe gbọ́. bàbá yẹn ti pàlàpàlà oníjọ́ tẹ̀ ń fàbùkù kan àwọn afáàṣẹ Mustapha Zuglool kọ́ni Mustapha mi Mustapha Wassafa wali Mustapha Wassafu mi ní àjìlẹ̀ kó bá wù. wọ̀nyẹ́ tanibu wọ́n èètì ẹ̀ wọ́n tún wá dé díẹ̀ lẹ́fìlẹ́ fúra sọ pé àwa dárúkẹ́ àwa ni dáwà ni wa ọlọ́kẹ́ wọn fọ́ yín lójú. àwọn tá à ń bẹ lónìí ní ṣókí à ń lọ lọ́rìn mi ń lọ fà ẹ má jẹ́ àbá ọ̀la jẹ́ fún àti ń bọ̀ gbogbo kẹlẹ́ bàjẹ́ tẹ̀yìn àfà ẹ̀ bá nǹkan jẹ́ odidi bàbá wa ẹ bá ń dákọ̀ wọn jèrè òun lè márùn àwa ni kódà mo fẹ́ sọ ọkọ̀ wọn sẹ́ni sọ́kọ̀ wa bá tiẹ̀ abẹ́ lè sọ́kọ̀ rẹ ládùúgbò ìwà fẹ́yìn tẹ́tẹ́. ẹ jọ ṣé mo ń communicate àbí. bàbá yẹn ti wà bàjẹ́ àná tún wá jìnnà sí. wáàsí ni mo wá bẹ̀rẹ̀ sí ní ṣe ẹ jìnnà sí rán dandan ẹ lè jòkó tí kó má lónìí kálukú kàn ké pé àǹfààní mi ni a lè jòkó tí kéwú wá ti ń kú bọ̀ kéwú wá ń kú bọ̀ kéwú ń kú tó wá ti débi umùlẹ̀ mufilẹ̀ hall wọ́n kéwú tánu ọmọ máa fa àti ajá ọmọ máa bá akọ̀ọ̀rọ̀ ajá gbogbo yín tí orí yín kún fún kéwú yahoo lẹ́ ń ṣe ọjà ó fọ́ kàn yín kó máa yá lọ kí ló kàn mí pẹ̀lú kó máa yá lọ gbàtẹ́mi ò bá ṣe àáfàá tí ò bá ti lè ṣe ara yín ni bàbá bitali barika àwọn àgbàlagbà dé ẹ ló mọ́sálásí bàbá wọn lè márùn ẹ ló tẹ̀wé prof ẹ ló gbogbo àwọn bàbá sàlàtì ẹ wó tíá yahoo kápá rẹ ìwà àbàjẹ́ yín ti pọ̀ jù ẹ̀yin ọmọ kí àtàfẹ́ yẹn lọ wẹ̀ láàrin ta ní òhò ẹ̀yin náà fi ìgbẹ́ fọkọ̀ mu ó tó gbé ìgbé ẹlẹ́wà. baba wala yakunu fi amana fil amana o fi amanati baba wọn ò jàmbá amana kí o tẹ gbé fún ọ pé ń kọ́ ọ̀yàn débi pé yé kí o ní mo kárí gbogbo amana kí o tá a gbà sáà ló njọ ti jẹ mufasiru mọ́sálásí tafsiru mélòó lọ sí wáàsí méjì nínú àwẹ̀ láti kọ́ ní ìní òdòdó yóò cash out wọ́n ń ṣera rẹ ni sẹ́ǹkà bẹ́ẹ̀ ká bàbá ò jàǹbá àmánà ẹ̀yin afẹ́mọ́jà jàǹbá àmánà ẹ̀yin lẹ́kẹ́ fún anísìn pé ilmu àmánà ẹ̀kẹ́ fún anísìn àmánà ní kéwú à ń bọ́ sọ́ọ́lẹ̀ kọ́yàn ní kéwú njọ́ tẹ́ ń jẹ kàngú àti gàrí wọ́n fi kọ́yàn ní kéwú mọ́sà lásán wọ́n fi kọ́yàn ní kéwú dalẹ́ wọ́n ti tọ́lẹ̀ jẹ́ bóde lẹ́nu wọn. wọ́n àtòrí ẹ̀ pátì àwọn abáde bíi oríire ní ẹja mọ́ bomi rẹ̀ dákun
kálukú má ronú tó lè jẹ lẹ́yìn lára bàbá Mustapha Zuglul ronú tó lè sekún ayé wọn ni. bàbá èmi ò ronú ẹ̀ kí mo fẹ́ jẹ lára àlùbáríkà lára bàbá àjọ àlùbáríkà tí wọ́n fún mi lọ ṣòkòtò wọn ṣe déédéé mi mo ga jù dáàdi wa lọ gbogbo tí wọ́n kó sínú ilé nísìn yálò ọmọ ìjà tí wọ́n á lọ máa jẹ àgbọ̀nrín èsì lọ́bẹ̀ ọmọ tí wọ́n ti ń dúró dè yín kò fẹ́ bóni mùnú àmọ́ ẹja bomirin tí wọ́n ṣe kí lèmi náà lè contribute sínú ilé dáàdi mi tí mo lè ṣe ni kí lèmi náà tó lè contribute tí mo lè ṣe ni kí kálukú ká fúnra wa ní assignment ká pàdé lọ́dún pé ó yá ìwọ demonstrate ti jẹ ká rí kí ni wọn náà tó lérò kí ni ò tí ì sí bàbá ò ṣe tẹ́tẹ́ fi lọ bọ́ lọ́hùn ń tó kù tí wọn ò ṣe làwọn ó parí. ṣé mo tún lè wí kan sí ẹ dá mi lóhùn. wàlá yàrá bizulli wal ihana bàbá ò faramọ́ bí tí wọ́n ti mọ yẹ̀yẹ́ wọn. wọn ò rìnrìn àbùkù àfáà rìnrìn àbùkù wọ́n fi ń tó sẹ́ àwọn tó fẹ́ jalè rí pé wọ́n lọ lóko àwọn fi ọ́ tó sẹ́ dọ́tọ́ lóko ó mú ẹjọ́ asámú ni ẹ wá ìjọ asámú àkọ́kọ́ nu Ramadan Allah apá kan gan ní bàrà àdìbà náà ni ẹlòmíì ló parí ìrun tó lọ́ọ̀ tí rìnrìn àbùkù ní tó ṣẹlẹ̀ sí mi tí ì ṣe tán ẹnìkan bá dé báyìí báyìí ó bá mú olówó kan dé olówó ni owó ló tọ́ wọ́n ní bàbá mo sọ fún ẹgbẹ́ ti parí gbogbo assignment táyé sọ́ọ̀sì lọ́dọ̀ mi wọ́n náà sí lọ́dọ̀ mi nítorí gbàtọ́ ló gbà mí lẹ̀ ló bá lóun fẹ́ tọ̀ èyí tó mú yàn wá mo lé mi ò mọ rí o ìwọ olówó tó mú wá máa lọ mo ṣe fọ́sẹ̀ rẹ nù ó ti gba bóyá bílíọ̀nù ló gbà wọ́n fẹ́ fi èmi forward èló ni ó bùn mí tó kọ tó fẹ́ bàjẹ́. Allah. ẹ̀yin àfa bàbá wa Sheikh Mustapha Zuglul wọn ò yọnu sí wa àbùkù wa yẹ̀yẹ́ ní ẹ fi rí kí ó kọ́ yẹ̀yọ́ rí toríjọ́ tí a bẹ̀rẹ̀ kì í sọ owó ní ẹ fi bẹ̀rẹ̀ kọ́ńtù ní ẹ fi bẹ̀rẹ̀ tó ti bẹ́ẹ̀ wọn ò rí ọ̀nà àbùkù tí a fi dèèyàn. ajibutu li ahli ilmi kayfa tashagalu anil ilmi wastagishaw thiyab al-mamaliki. olóyè àwọn ẹlẹ́nu fáwọn àfa àwọn abọ́sọ yìí kalẹ̀ àwọn ànàwọ̀sọ ẹrú nílé olówó ìwà àfa náà ní sàwámà nílé olówó torí kí wọ́n lè bùn ọ jẹ àwọn anukọ̀lọ́ bá gbé wáìnì wá wọn ò sọ pé 75% ni wọ́n lẹ́yìn náà ṣe díẹ̀ mbẹ́ kò mọ pàṣẹ́ntì rẹ wò ní ṣe yìn lẹ́nu rẹ yóò kí ìṣáyìn lé báyìí ó kí lórí 50 ni àwọn afàgbé ìmọ̀mù ẹ̀ jòkó ó ní bò mu a lọ ìyẹn ṣe mu tí ó mà tó ń tì mọ́tò wà lára wa yẹ̀yẹ́ ọ̀ ń ṣubú lásùbà tó a bá bá olówó rìn kò ní kọ́ sẹ́ńtì bá ń ṣe abọ́ olówó rìn tayọ àlà níta gbé lọ́wọ́ ni ò kàn tèmi jíṣẹ́ ọlọ́run fún wọn sàlámà àlékún má sì mú ọlọ́mọ jẹ̀jẹ̀ níbi tí wọ́n ti mú mẹ́lẹ́kọ́ mọ̀ ọ́n lu ẹ̀ ń sìgá. gbogbo tí o da ní bẹ́ẹ̀ ní sìn bàbá Sheikh Mustapha Zuglul sanu sí àwọn alu ayé pé ẹ̀yẹ ni al-ilmu khayrun bó bá ń kéde kí n kà. al-ilmu zainun bil amal la bi tabahi wal amal. bíi 20 years sẹ́yìn tẹ́ni kí n wá sọ̀rọ̀ lórí Sheikh Adam ọ̀rọ̀ tí mo sọ ló gidi nù ó gidi mo ti ké orin. al-ilmu. èmi lè fún ní tọ́pìkì kí n tìrìtì ọ̀rọ̀ Sheikh Adam ẹ̀gbọ́n Professor Badmus lẹ́ni kí n tìrìtì ọ̀rọ̀ Alhaji àgbà bàbá olóhùn oyin wọ́n ní kí n tìrìtì ọ̀rọ̀ Sàràkí orin tí mo ké nù. al-ilmu zainun bil amal. tó o bá ti di stand lórí ìmọ̀ rẹ mọ́ ọ̀ ní níyì mọ́ bàbá wa àgbà kan ní àáfàá lẹ̀ pé àìsàn lọ sí ẹ wà ní Mr. Shoe lẹ́sẹ̀ wọn pé àìsàn lọ sí láwa ni wọ́n corporate léèsì olówó iyebíye wọ́n fi lé jọ́ta bá fẹ́ wọ damos wọ́n wọ̀ jọ́ta bá fẹ́ wọ ẹsíkí bíi ti lélọ́ọ̀lọ́ wọ́n tún wá wọ kìnní lórí báyìí àwa jẹ́ nìkan tó jẹ́ kí wọ́n wá bọ̀wọ̀ àfà ṣé bọ̀wọ̀ àfà mọ́ lónìí tẹ́ ń lọ jòkó ti yà aláka
lálẹ́ tẹ́ wàá má kà jẹ ìyẹn ló làárọ̀ pẹ̀lú kéwútẹ́ ké gbogbo kéwútẹ́ lẹ́ẹ̀kétẹ́ travel kábí ọ̀bọ ẹ wá dé ẹ̀ ń ṣe bí wèrè. ọ̀nà ni wàá sọ̀rọ̀ yasilu máa ń kàtà àhú mẹ́ta náà ni bàbá máa bẹ́ẹ̀ ni tí ò bá bẹ́ẹ̀ ṣe máa ń bá a ṣe ẹ dákun bàbá ó lè márùn àti prof bàbá Sàláàtì ẹ̀yin àgbàlagbà ẹ já níbi tá a ti máa so àwọn àfa pọ̀ sọ́mà ti ń bínú gbogbo táwọn ìkọlù lọ sọ́mà nísìnyí ń bí ọlọ́run èpè kò sí fatiwa mọ́ èpè ẹ já sinmi rẹ àmọ́ ọ̀tí ara wa ẹranko tí ò ní lákà ìgàn ń jà ká tó wé èèyàn àmẹ́jà máa jà pẹ̀lú ọgbọ́n nínú bàbá sọ́nsìn pé kí la mọ̀ kí la ké wà á máa ó ti tún minal ilmi illa qalila kí la mọ̀ nù ké kí la mọ̀ nù mà tó ti yá jèrè ní òtún bá ti yẹ sọ ẹ free. al-ilmu zainun bil amal èmi ti tẹ́ra mi lọ́rùn báwọn. la bit tabahi wal amal. àwọn àfáàní wọn ké fún anú tíra mi nítòsí bí wọn ní Khidiru kéwù ló kọ́ ké láyé Musa kéwù ló kọ́ ké lọ́dọ̀ Khidiru sẹ́kẹ́ ìmọ̀lógún Musa pàtí Khidiru àbótú àti Musa lọ́ba kan yóò kọ́ mi ní tí báwọn ní àwọn létí ìkọ́ kéwù ọ̀ọ́dì kéwù ní ìsìn ẹ̀yẹ́ kàdé ni ó kàn tẹnubọ̀ òkun báyìí ló bá yọ Khidiru ní kí ló wí Musa sọ kí lẹ yẹ ń sọ olówó amúmi ni oníṣòtẹ́ ó ní tó wá sọ fún wọn ni pé bọ́ọ̀sì nímọ̀ tó tọ̀ ga tó láyé o dédé kí ẹyẹ ó ti ẹnu bọ òkun kó yọ nínú mọ̀ ọ̀rọ̀ ọmọ ń pa ọmọ ohun tí tó ń minal ilmi illa qalila kunna fa awala takun darara. ما هو العلم جميعا أحد. gbogbo tó o bá mọ̀ sàtúnṣọpọ̀ tó mọ̀ àbá wọn pé ẹ wo rí wọn kọ̀ǹpútà lọ́pọ̀lọ́ wọn fa ẹ wo prof ẹ wo bẹ́ẹ̀ sẹ́ ń dàn kan lẹ̀ síbẹ̀ tó wọn pé àmọ́ ń pa ẹ̀yin ọmọ sìn àtẹ̀yìn àfa mi ẹjọ́ lọ jòkó jẹ́ kéwù lọ ọmọ nǹkan mi àsìkò tó ń ké lọ́tà nìkan gbẹ́sẹ̀ òkè ó fẹ́ pa ọ́ lẹ́nu mọ́ ni tó bá yẹ kẹsẹ̀ kalẹ̀ báyìí ọkàn máa lójú kan náà bọ̀ sí báyìí ó tán nìyẹn tọba amáké tó pọ̀ tínú bá ń rún ọ ewé tí wọ́n ń tẹ̀ mọ́lẹ̀ o lẹ́nu mi ò kàn rà sínú rẹ̀ ọkàn mu yóò sì lọ ó tún mọ̀ jù ọ lọ. kéwù ni mo mọ̀ kẹ́ plọ́gì ọkọ̀ mi tó kù mọ́ dírẹ́fà ni mẹkáníkì ẹ̀ mọ́ lọ́dún bàbá yẹn yóò ṣiṣẹ́ ní ó sì ṣiṣẹ́ ó sì kú lójú gbé àbí kí n respect yẹ kí n lè bàbá gbọ́ ọkọ̀ kí n máa rí gbédélé. ẹ má jà lórí pé kéwù nìkan ni gbogbo nǹkan mi ń bẹ tó lè sọ kéwù lára ṣe máa lọ́wọ́ dírẹ́fà wa lásán ibi tó ní màdé tí bá sàbúrò mi ní wà mí tó bá tẹ sọ́dún break báyìí ọ̀nà mọ́ jìbẹ́ láyé rẹ̀ ọ̀rọ̀ pọ̀ ti kú ni ìmọ̀ kan sì ló ń fi lọ látọ̀fà sẹ́kọ̀ọ́ tí ò fi sùn ìwọ tó gbé ọtí ìdẹ́rìn ọtí sùn tó náà bá sùn nídìí sẹ́rìn sẹ́ni bára yín lálẹ́ kìámọ̀ tó bá rí bẹ́ẹ̀ ẹja lọ gbọ́ra wáyé ẹja káfẹ́ máa pàdé lóde because ebi tí wọ́n pé òde tẹ̀yìn ó lọ tẹ́ máa jàtúkà kí fẹ́ kán gbénu lé mi bí ó ṣe máa nù à ń ṣàdúrà fún bàbá nísìn tíra àwọn náà tún sọdọ̀tún yìí kì í sọ mí èèyàn kì í sì ṣe ńlá ká. laisa bi insani wala aqilin. kóró rí rè pé pa. man lam ya'i tarikha fi sadrihi. ẹni tí ò gbìn ìtàn bàbá rẹ̀ sẹ́mi kó wá fi yí ara ayé bàbá ń bọ̀ lọ́ọ̀yà ẹ wò mí ń tẹ́ ẹ ṣe lónìí pẹ̀lú tíra ẹ̀ mọ́ njọ́ tí bàbá ń kọ́ kánrin ò tí ì sí láyé wọn àti ìbí ọ̀pọ̀lọpọ̀ àbí njọ́ tí bàbá wa kọ́ lárúbáwá ni wọ́n fi kọ́ síbẹ̀ kọ́ bàbá sì wá ìmọ̀ bàbá wá ìmọ̀ débi pé táwọn fẹ́ ka newspaper èèyàn mẹ́ta ní odò wájú wọn mà ká kí ni a kọ́ síbẹ̀ yẹn àwọn àmọ́ jọ tiẹ̀ wá sí ni ó ti bóde àsọmọ wọn padà kó ìbò tí ó sùn ọmọ. Allah wa man dara. ẹ wá tún kọ́ lè ń bò
síbẹ̀ kọ́ ìtumọ̀ ẹ̀ ni pé a fẹ́ sí kọjá bàbá wa náà nù. أخبار من قد مضى bàbá tó kọ ni tíra ìlọ náà nù. أضاف أعمارا إلى عمره ليس بإنسان ولا عاقل من لم يعي التاريخ في صدره. ẹ ti yóò bá anábì sí ní àyín ni. الله عليه وسلم. yorùbá ń tàbá gbalẹ́ta gbòde ọ̀dọ̀ àtàláwà gbé lọ. ẹ̀ tí ń kọ́ sàdúrà fún ẹ̀ tí ń sàdúrà tẹ́lẹ̀ bàbá balágége àgbà lọ́hùn. rahimahullah ta'ala. bàbá òdodo mọ̀ ní ẹ̀ fi sọ̀kalẹ̀ sára bàbá wa Sheikh Mustapha Zugloool. أجلست أنسى ẹ tẹ́wọ́ fún bàbá àgbà. قبلة للمعارف abẹ Ọlọ́run bẹ́ẹ̀ bá lọ ibi tá a sọ̀kalẹ̀ sínú Ọlọ́run bá kẹ́ bàbá sí. مؤرخ في الإسلام حل لمشاكل gbogbo tó dojú ní bàbá ló tú palẹ̀. فذا شيخنا قاموس في العلم آدم له àfáà mi ló kí ẹ báwọn. الوري ذو التأليف مرد البواطل Bishop Mustapha Zugloool ló bá hàn mọ́ríkàsì náà ti hàn wá. إمام خطيب iṣẹ́ tí ẹ ṣe ń bẹ ló sókèsì wọn. ayé wa tẹ́wọ́ gbà. مسجد المتفنن táyọ̀ bá náà ti ẹ kọ́ yọrí bẹ́ẹ̀ ni wọ́n ní kọ́ ọmọ fún wọn. مدير لمركز للحقيق المفاضل. a gbọ́dọ̀ jẹ́ ń gbàgbé olóore wa. إلهي فرحمه àwa kíkúrò aláàkán ẹja kejáke dáadáa. Ọlọ́run bá kẹ́ bàbá sí. وزيد فيض نعمه. ó yẹ kí lẹ́ẹ̀kan náà ní بسم ẹsẹ̀. الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. bàbá wa alágége tòní. أدام الله حياتهم. ẹ ṣe àmì dáadáa. آمين. wa hafizahullah wa ra'ah. آمين. ẹ tí o bàbá ti ń jẹ́ hot seat kò dérú bẹ́ẹ̀ ni èmi lè ròyìn ẹ̀. mo sọ fún àbúrò mi pé tí n bá sọ tí ń jẹ́ lè mọ́mù ẹ máa sá lọ ni. èyí tá à ń fagbádá ró mọ́ra ló pọ̀ bí kò ń là á ń kú mọ́ kí lè tó mọ́. mo wá sọ fún pm pé táyé sá sì jí aláàtí jí mo ní àjítò ní náà nù ní àwọn sílẹ̀ jàmà tó dáa. gbogbo ẹ̀dá tó bá fẹ́ súpó kì í fẹ́ kó ló kùn ún gbádùn. ó ní òfin yẹ kẹ́ máa ṣe bí aláàárẹ̀ níjọ́ tó bá rí ọ̀nà ọ̀sẹ̀ gírí wọ́n lọ́mọ kí nǹkan ń ṣe ọ́ wọ́n lọ́mọ ń tọ́jà tó fi ń yàgbẹ́ lọ́lọ́ pámpáàsì àgbàlagbà mọ̀mọ́ dìde lẹ́mẹ̀wá wọ́n kàkún tí ń ṣe ọ́ àràbà tó bá ti wó ibẹ̀ ní ó rà sí. babaláàgé tòní أدام الله حياته. ọlọ́run bá sàlékún àlàáfíà wọn. آمين. ìwọ lọ làlàáfíà jẹ́ wọn máa bẹ dáadáa. آمين. torí kò sí bá a ṣe sọ̀rọ̀ Daaru Dawah tá a ní ilé tẹ̀wé Markaz. Markazi òfòdì كروحي مركزي أفدي كروحي. Markazi أفدي كروحي في حياتي ومماتي مركزي أفدي كروحي. مركزي أنت طبيبي منقذي من جهلاتي مركزي أفدي ń bọ̀ mọ́ mi ẹ̀rí bí ṣe ń dùn yín gbà bí gbogbo ẹni tí ò lọ sọ̀rọ̀ wa láìda ní Markaz ọlọ́mọ fún lágbára ẹni tó gbé ti Markaz kọ́ bí láìda ọlọ́mọ fún lágbára àjòjì ló bá ayé ẹni kíni ìjà àyà pẹ̀lú ọmọ tó bí. àjòjì ló yẹ kó jẹ ẹni torí kíni òkú lọmọ gbogbo ibi tó dé inú ìyá ló ti dá láàyè gbogbo ẹni ẹja parẹ́ dànù kí nǹkan máa dùn ẹ dákun kó máa dùn yín gbà ohun tí mo yé ti bí ìjà ò sí ẹni kí ló fà á àyìn wà máa etí yàn láàrin gbogbo ohun tí ò ní mí nì wọ́n sì máa fún nítumọ̀ nísìn ẹ wá ní lójú tu ẹ mọ́ sèmi ìgbà kí n rẹ́ni tí wọ́n fẹ́ nìkan rí ara yè jà
ẹnìkan àti bá mi jà lọ́fà bàbá mo máa bá mi jà gan wọn á lọ bá mu wá páàkì ọkọ̀ mu ní wá mo kàn dọ̀bálẹ̀ fún ni. ó wá ní yé mo ní kì í ṣe pọ̀ lè mú mi kí ni wọ́n palẹ̀ yín má tó pọ̀ kì í ṣe pọ̀ lè mú mi ṣùgbọ́n n fẹ́ kí n tọ́ ara rẹ sórí ibú kí wọ́n náà ta ara mi sórí ibú gbogbo ní tí a bá ní mo ṣe forí jì mí wọ́n ní ẹ̀ṣẹ̀ lágbájá ní ẹ sọ báyìí mo ló sọ wá bí mi abẹ́ ẹ̀kejì tẹ́nìkan ṣe lójú pányápányá tọ́lọ́fà ní kí n lọ kírun sókùlà láìláìlá ọkùnrin kan jáwọ́ kan fẹ́ tì mí ni mo sì kú mo ní ẹ̀ṣáájú kí n kírun fún ẹ̀ṣáájú kí n tó lẹ́yìn yìí mo sì tó lẹ́yìn rẹ̀ kò wá rọrùn sùn mọ́ ló bá dé ní 1:30 to 2 lóru ó lóun sùn mú ní ẹ̀sùn ó láwọn kan náà ní kí n wá tì í wọ́n ti sẹ́ẹ̀tì kámẹ́rà wọ́n wà ní lèmọ́mù àtẹnìkan ń jà sẹ́yìn wọ́n sì ló kọ́ńtò mo ní sọ́ọ̀sì wá fẹ́ nínà tọ́tún wá fẹ́ tì mí ẹ wo ohun tó burú jù tẹ́lẹ̀ fi bá ti yẹn jẹ́ èmi ló ṣẹlẹ̀ sí kìí ṣẹlẹ̀ mí bàbá ẹ kú mọ̀dọ́ wá mẹ́ dáadáa ó gbóná gbóòrùn wọn rọra yàn ẹgbẹ́ ìwé mọ́lọ́fà lónìí ẹ̀ tó yẹ kí n bẹ̀ mọ́ bẹ́ẹ̀ ìkàwé àti máa bú mi látùbà ọmọ tí ń kọ́kọ́ ọjọ́ iná wì wọ́n á pe ọmọ mi àṣẹjọ wọ́n láṣẹ mú láṣẹ iléyá bá dé mo lè fún lágbo kan mo tún fún lọ́pàá 5 kó ìra nǹkan ọbẹ̀ mo ti wá sí wíńdò lé mi mo ti bú ẹ̀rín pé sọ́dọ̀ mi kẹrí bí tí mo sọ lẹ́nu wọ́n ní ìmọ̀ọ́mú àgbà ọlọ́run jẹ́ mi eré ogun mo ní jà tán àṣàgbò tí ń lọ́rù àṣẹ ń ṣe ọkàn tòlótòló sí i bàbá gbogbo tí wọ́n gbé wọn nípa Amẹ́ríkà yẹn kan gbọ́dọ̀ gbá mọ́ kò sí ní tá a fi ìyá àti bàbá ṣe àá fi kìlẹ̀ wọn ọmọ tá a bí ni ọmọ náà wà ní bàbá mi ló tó bẹ́ẹ̀ ó dàbí kan yẹn kàyàkà mi ní alájí àgbà lẹ́sẹ̀ tí mo gbọ́dọ̀ sí rí òkè wọ́n ń do bí ẹ ṣe jẹ́ ṣe lọ́sọ̀ọ́ ni bẹ́ẹ̀ ni ẹ ṣe jẹ́ ṣe lọ́sọ̀ọ́ kì í sí rí sókè yóò tẹ̀ báyìí tí n bá ń lè má mú ká ṣé wọ́n á lè má mú ní ẹ lórí ni ẹ wọ ni tí bàbá wa lè láfíà sí ọlọ́jà láfi àwọn pọ̀ àmín àti bí àtọ̀ wọn ọlọ́mọdé ó dàrú àmín àti gbogbo ààyè torí pé Ummul Marakis àbí ẹ̀kọ́ ni masha Allah gbogbo ààyè kúnná ọlọ́mọdé ó bàjẹ́ àmín ẹ̀ tí nílà fi jákè. bismillahir rahmanir rahim li'ilafi quraish ilafihim rihlata ash-shita'i was-sayf falyabudu rabba hadha al-bayt alladhi at'amahum min ju'in wa amanahum min khawf. sá ti ṣàdúrà fún bàbá gẹ́gẹ́. àti ṣe. سورة الإخلاص متى بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم. bàbá ìmáàmù àgbà láti ìlú Ọ̀fà kọ́lọ́n jáde wọn pẹ́ à ń lọ síbi ètò tó kàn báyìí torí àsìkò òun náà ni al-muhadarat al-akhira àwọn bàbá wa Sheikh Ahmed Salahuddin náà ni wọ́n bá wa sọ̀rọ̀ tí wọ́n sì bá wa fi tírà yín náà hàn fún gbogbo wa. Anakumullah.